ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí wa káàbọ̀ sí àkókò orí ọ̀fẹ́ fún ti òní. Ó jẹ́ ayọ̀ ọkàn mi láti tún bá yín pàdé nírú àkókò bí eléyìí. Mo sì gbàdúrà wípé bí Ọlọ́run ti ń bùkún fún wa láti inú ọ̀rọ̀ rẹ̀ ní àkókò yìí, Olúwa yóò jẹ́ kí ìbùkún yẹn kó wá sínú ayé wa, inú ìdílé wa, inú iṣẹ́ wa lórúkọ ti Jésù. Kó tó di wípé a ó lọ wo ọ̀rọ̀ Ọlọ́run, ìwọ tí iṣẹ́ ìránṣẹ́ yìí ń dé sí etí gbọ̀yìn fún ìgbà àkọ́kọ́, yóò jẹ́ ayọ̀ ọkàn mi láti tẹ bọ́tìnì tó ń bẹ lábẹ́ ohun tí ẹ fi ń gbọ́ iṣẹ́ ìránṣẹ́ nírú àkókò ìbéèrè, kí ẹ tẹ bọ́tìnì pupa yẹn. Èyí ni yóò fún yín láǹfààní láti máa darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà àti àkókò tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti ń jáde láti orí ìkànnì tẹlifíṣàn Seed of Life Television yìí. Yóò jẹ́ àkókò tó jẹ́ wípé ẹ̀yin náà máa jẹ́ alábàápín ọ̀rọ̀ Ọlọ́run. Pàápàá jùlọ ẹ má gbàgbé láti tẹ aago tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà bákan náà. Èyí ni yóò máa rán wa létí ní gbogbo ìgbà tí Ọlọ́run bá ti ní ètò fún wa láti orí ìkànnì ti Seed of Life Television. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run, ó tó àkókò láti wo ọ̀rọ̀ yín. Olúwa, ẹ rán ọ̀rọ̀ yín sí wa. Ẹ bá wa sọ̀rọ̀. Ẹ ṣí wa lójú. Ẹ ṣí wa níyè. Nígbà tí ọ̀rọ̀ yín bá sì jáde sí ayé wa, oore ọ̀fẹ́ láti gbà á, láti ṣàtúnṣe ẹ̀yọ̀ǹda rẹ̀ sínú ayé wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Ní àkókò yìí, mo fẹ́ kà fún wa láti inú ọ̀rọ̀ Ọlọ́run, ìwé Ẹ́kísódù orí 23 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 18 títí dé 23. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí pé ó sì wí fún un pé, èmi bẹ̀ ọ́, fi ògo rẹ hàn mí. Òun sì wí fún un pé, èmi ò mú gbogbo oore mi kọjá níwájú rẹ, èmi ò sì pe orúkọ Olúwa níwájú rẹ, èmi ò sì ṣe oore ọ̀fẹ́ fún ẹni tí èmi ò ṣe oore ọ̀fẹ́ fún, èmi ò sì ṣe àánú fún ẹni tí èmi ò ṣe àánú fún. Ẹsẹ̀ 20, ó sì wí pé, ìwọ kò lè rí ojú mi, nítorí kò sí ẹnìkan tí rí mi tí sì yè. Olúwa sì wí pé, wo ibì kan wà lẹ́bàá ọ̀dọ̀ mi, ìwọ ó sì dúró lórí àpáta. Yóò sì ṣe nígbà tí ògo mi bá ń ré kọjá, èmi ò fi ọ́ sínú pàlàpálá àpáta, èmi ò sì fi ọwọ́ mi bò ọ́ títí èmi ò fi ré kọjá. Nígbà tí èmi ò mú ọwọ́ mi kúrò, ìwọ ó sì rí àkẹ̀yìnsí mi, ṣùgbọ́n ojú mi ni a kì í rí. Ẹsẹ̀ ìtẹnumọ́ tàbí ẹsẹ̀ wúrà wa tí ẹ̀kọ́ tá a fẹ́ wò láwùrọ̀ yìí, òun ló wà ní ẹsẹ̀ 18 àti ẹsẹ̀ 20 tí ó kà báyìí wípé, ó sì wí fún mi pé, èmi bẹ̀ ọ́, fi ògo rẹ hàn mí. Ẹsẹ̀ 20, ó sì wí pé, ìwọ kò lè rí ojú mi, nítorí kò sí ènìyàn kan tí rí mi tí sì yè. Láwùrọ̀ yìí, àdúrà ìránṣẹ́ Ọlọ́run Mósè ní wípé, fi ògo rẹ hàn mí. Mo ti ń bá ọ rìn, mo ti jẹ́ ìpè rẹ, fi ògo rẹ hàn mí. Ó jẹ́ ayọ̀ ọkàn wa ní wọ́pọ̀ ìgbà nígbà tí àwọn ọmọ Ọlọ́run bá wà nínú àdúrà. Olúwa, jẹ́ kí èmi náà rí ògo rẹ, jẹ́ kí èmi náà rí ògo rẹ. Ṣùgbọ́n àṣírí bí èèyàn ṣe lè rí ògo Olúwa, àṣírí kan ń bẹ tí Ọlọ́run fẹ́ sí ojú èmi àti ẹ sí ní àkókò yìí. Àdúrà àránṣẹ́ Ọlọ́run náà ní wípé, ó ti pè mí, mo ti ń kó àwọn ènìyàn yìí, jẹ́ kí èmi náà tiẹ̀ rí ojú rẹ. Nígbà tó pè mí, ohùn rẹ mo gbọ́, jẹ́ kí n rí ọ, jẹ́ kí n rí dáadáa rẹ. Ṣùgbọ́n mo fẹ́ ká farabalẹ̀ wo ìlérí Ọlọ́run fún ìránṣẹ́ Ọlọ́run. Nígbà tí àdúrà ìránṣẹ́ Ọlọ́run ní ẹsẹ̀ 22 ta kọ́kọ́ wò wípé, Olúwa, jẹ́ kí èmi náà rí ògo rẹ. Ṣùgbọ́n ní ẹsẹ̀ 19 yẹn, mo rí ìlérí Ọlọ́run nígbà tí ènìyàn Ọlọ́run gbàdúrà tán. Ìdáhùn ẹlẹ́kẹta tí fẹ́ wò náà ni ìbéèrè Mósè àti ìdáhùn Ọlọ́run nígbà tó béèrè fún ògo Ọlọ́run. Ẹ̀yin wọn náà sì béèrè rẹ̀ pẹ̀lú mi. Wo ẹsẹ̀ 19 yẹn. Bíbélì sọ wípé òun sì wí fún un pé, èmi ò mú gbogbo oore mi. Ẹ gbọ́ fàlàsí nínú Bíbélì, gbogbo. Ẹni tí bá ń béèrè fún ògo Ọlọ́run, kí ló fẹ́ rí? Ó fẹ́ rí gbogbo oore Ọlọ́run.
ó fẹ́ rí ọwọ́ Ọlọ́run. Nígbà tá bá sì ń sọ̀rọ̀ nípa oore Ọlọ́run, oore rẹ̀ ó jẹ́ nǹkan tó tí àánú oore rẹ̀ tó ṣe fún wa nípa àánú rẹ̀ fún wa. Nípa oore rẹ̀ láti rí àánú rẹ̀ gbà, nípa oore rẹ̀ láti rí ìrànlọ́wọ́ rẹ̀ gbà. Ṣùgbọ́n Ọlọ́run wá ń sọ fún Mósè níbí báyìí pé ògo ló béèrè fún, èmi gángan fúnra mi màá ṣe tó jẹ́ pé gbogbo oore mi yóò kọjá lọ ní iwájú rẹ̀. Oore lórí ọmọ, oore lórí iṣẹ́, oore lórí ẹ̀dáwọlé. Ó ní ohun gbogbo tó ń jẹ́ oore mi, èmi ò mú kó wá sí ọ̀nà rẹ̀, kó ré kọjá níwájú rẹ̀. Ó ní èmi ò sì pe orúkọ Olúwa níwájú rẹ̀, èmi ò sì ṣe oore ọ̀fẹ́ fún ẹni tí èmi ò ṣe oore ọ̀fẹ́ fún. Náà nǹkan ìlérí Ọlọ́run yìí a máa fi gbàdúrà ní gbogbo ìgbà. Ó ṣe ìyà sí wa lẹ́nu gẹ́gẹ́ bí àyànfẹ́ wípé Olúwa ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀. Ọba Mósè dá májẹ̀mú wípé ìwọ ṣàánú fẹ́ni tí ìwọ ṣàánú fún, ìwọ sì ṣe ìyọ́nú fẹ́ni tí ó ṣe ìyọ́nú fún. Sí Ọlọ́run kan sọ ọ̀rọ̀ yẹn lásán ni, kò sọ lásán. Àwọn tí ó rí àánú Ọlọ́run, àwọn tí ògo Ọlọ́run yóò farahàn, wọ́n nílò láti ṣe nǹkan kan, wọ́n nílò láti ṣe àwárí nǹkan kan. Gbogbo wa la máa gbàdúrà yìí, á sì rúra wá sókè nígbà tí gbólóhùn àdúrà náà bẹ́ẹ̀ bá wáyé nínú àdúrà. Olúwa fi ògo rẹ̀ hàn mí, Olúwa ṣàánú fún mi. Ṣùgbọ́n nǹkan kan la ìkíyèsí nínú ìrìn àjò ayé wa. Nǹkan tí mo fẹ́ ká wá kíyèsí tí Ọlọ́run ṣe wípé ó rí oore mi o, ó rí ògo mi o, ṣùgbọ́n tí ó bá rí ògo mi, ó gbọ́dọ̀ làkàkà láti ṣe nǹkan kan. Kí ni làkàkà tí Ọlọ́run sọ fún Mósè pé ó ní lọ́lọ́ láti ṣe? Ẹ já lọ sí ẹsẹ̀ ìkọkànléníogún yẹn. Ó ní Olúwa sì wí pé wo ibì kan wà lẹ́bàá ọ̀dọ̀ mi, wò. Ó ní wò ó fi hàn wípé ẹni tí ó rí ògo Ọlọ́run ó gbọ́dọ̀ lè rí tayọ ohun tí a lè fojú rí lásán. Ó ní yóò sì ṣe nígbà, ó ní Olúwa sì wí pé wò ibì kan wà lẹ́bàá ọ̀dọ̀ mi. Ó fi hàn wípé Ọlọ́run ti ní ìpèsè fún ayé Mósè bí ó bá rí ògo Olúwa. Ìwọ gan tó ń gbọ́ ọ̀rọ̀ mi lọ́wọ́lọ́wọ́ yìí, bí Olúwa ló ṣẹ̀dá rẹ, ó sì ti jẹ́wọ́ Jésù ní Olúwa àti olùgbàlà rẹ, tàbí ó tiẹ̀ tí ìjẹ́wọ́ lọ ṣẹ̀ṣẹ̀ fẹ́ jẹ́wọ́ rẹ̀ lónìí. Olúwa ti ní ibì kan pàtàkì fún ètò fún ayé rẹ. Ó ní wò bí ìwọ bá lè rí mi níbi àpáta yẹn, ó ní èmi ti ṣe ibì kan fún rárá mi lẹ́bàá ọ̀dọ̀ mi. Ó bẹ̀rẹ̀ yí pé ẹni tí ó rí ògo Ọlọ́run ó gbọ́dọ̀ lè làkàkà láti wà ní ìhà ti Olúwa. Ó gbọ́dọ̀ lè gbìyànjú, ó gbọ́dọ̀ lè sa gbogbo ipá rẹ̀, gbogbo ìgbé ayé rẹ̀ láti fi wà ní ìhà ti Olúwa. Ó ní, ó wí pé wò ibì kan wà lẹ́bàá ọ̀dọ̀ mi, ìwọ sì dúró lórí àpáta. Yóò sì ṣe nígbà tí ògo mi bá ré kọjá, èmi ò fi ọ́ sínú pàlàpálà àpáta. Ó fẹ́ rí pé ìpèsè kan wà tí Ọlọ́run ní fún ayé rẹ, tí Ọlọ́run ní fún ayé mi láti rí ògo Ọlọ́run. Ó ní pé bí ìwọ bá lè rí, èmi ti ṣe ibì kan lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi. Kò sọ ní ẹ̀gbẹ́ ọ̀dọ̀ ẹlòmíràn, ó ní ẹ̀gbẹ́ ọ̀dọ̀ mi. Bí ìwọ bá wá lè dúró ńbẹ̀ lórí àpáta nígbà tí èmi bá ń kọjá, ó ní èmi fún rárá mi ni màá ṣe. Nítorí yanilẹ́nu ní ìsìn gbogbo wa là ń gbìyànjú láti wá ògo Olúwa rí, ṣùgbọ́n àwa là ń gbìyànjú àjẹ́ kó lọ́hùn ó ṣe é fún rárá rẹ̀, bóyá lórí ọmọ, bóyá lórí iṣẹ́. À ń làkàkà, lóòótọ́ a dá wa láti làkàkà láti ṣiṣẹ́ ní tòótọ́, ṣùgbọ́n ó dìgbà tí a bá jọ̀wọ́ ohun gbogbo sí ẹsẹ̀ Jésù Kristi tá a sì wà ní ìhà ti Olúwa. Nígbà tí èèyàn bá sì wà ní ìhà ti Olúwa, akíní àbúdá téèyàn fi mọ̀ wípé èèyàn wà ní ìhà ti Olúwa. Ohun àkọ́kọ́ ni wípé ìgbọràn. Mósè, bí Olúwa ṣe dá Mósè lóhùn wípé o lè rí ojú mi, o kò sẹ́ni tí rí ojú mi tí yé, ṣùgbọ́n màá mú kí gbogbo oore mi kó kọjá lọ sí iwájú rẹ tí wọ́n ó sì rí, tí ó sì farahàn nínú ayé rẹ. Ó wá ní wọ́n wá wò ó, tó bá wò ó, yóò wá rí ibì kan lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi, ibi ààbò ni, ibi ìpèsè ni. Mósè gbọràn. Ìjẹ́ ìwọ náà gbọ́ràn sí àṣẹ Ọlọ́run? Nígbà tí Ọlọ́run sọ wípé mo fi ògo wa hàn ní orí iṣẹ́ wa, ó ti gbàgbé ìwé tí ìwé Málákì orí 3 sọ fún wa. Ó ní ìwé gbogbo ìbùkún tí wọ́n ń gbìyànjú yẹn, ó ní má wulẹ̀ gbà, ó ní ṣùgbọ́n ìwọ kọ́kọ́ ti san ìdámẹ́wàá, tí tó bá ti san ìdáwọ́ tí wọ́n bá àwọn àìní wí. Ǹjẹ́ ìwọ gbọ́ràn sí àṣẹ Olúwa bẹ́ẹ̀?
gbogbo tí Ọlọ́run ṣe nínú ayé obìnrin opó nígbà tí Ọlọ́run mú ìpèsè fún wọn tí omi odò yẹn gbẹ tó ní Ọlọ́run sọ fún Èlíjà pé kó lọ sọ́dọ̀ opó ni Ọlọ́run ti pèsè fún ẹ wá máa gbọ́ ibi tí ìpèsè Ọlọ́run wà ìyẹ̀fun ti fẹ́ tán kólòbó òróró ti fẹ́ gbẹ ṣùgbọ́n ènìyàn Ọlọ́run sọ fún opó yẹn wípé ó ní tètè kọ́kọ́ lọ ṣe tèmi wá ná ó sì rí ìbùkún Ọlọ́run ohun tí Ọlọ́run sọ fún wọn náà ní àkókò yìí ni wípé òun nílò ìgbọràn sí ọ̀rọ̀ rẹ̀ ìgbọràn nípa bíbá Ọlọ́run rìn ní gbogbo ìgbà àti ní gbogbo àkókò àti ní gbogbo ọjọ́ ayé wa. Ohun ẹlẹ́ẹ̀kejì tí mo rí nínú ìgbé ayé Mósè ni wípé Mósè ṣe ohun tí Ọlọ́run pa á láṣẹ fún un. Ó lọ dúró níbi tí Ọlọ́run ti fẹ́ kó dúró. Ẹnikẹ́ni tí yóò bá rí ògo Ọlọ́run tí ó rí ọwọ́ Ọlọ́run ó gbọ́dọ̀ lè dúró níbi tí Ọlọ́run fi yí sí. Ó gbọ́dọ̀ lè dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run. Ohun ẹlẹ́ẹ̀kẹta tí mo tún rí níbẹ̀ ni pé dídúró ní ìhà ti Ọlọ́run nígbà gbogbo. Ẹlẹ́ẹ̀kẹrin orí ọ̀fẹ́ ńlá Ọlọ́run ohun tí Mósè jẹ ìyẹn ló wà ní ẹsẹ̀ ìkẹtàléníogún. Nígbà tí Ọlọ́run wá sọ fún Mósè pé ó ní nígbà tí èmi ò mú ọwọ́ mi kúrò ìwọ sì rí àkẹ̀yìnsí mi ṣùgbọ́n ojú mi ni ènìyàn kì í rí. Orí ọ̀fẹ́ ńlá ni láti rí Olúwa. Mósè rí àkẹ̀yìnsí rẹ̀ ó rí ògo Olúwa. Ó jẹ́ mọ̀ wípé ó rí Olúwa kò nú Mósè nínú ìrìn àjò ayé rẹ̀ ṣùgbọ́n bí wọn náà tí ó bá rí ògo Ọlọ́run tó rí àǹfààní Olúwa jẹ ó gbọ́dọ̀ lè gbọ́ràn sí Olúwa lẹ́nu ó gbọ́dọ̀ lè wà ní ìhà ti Olúwa lọ́run ó gbọ́dọ̀ lè wà níbi tí Olúwa fi ọ́ pamọ́ sí tí ààbò rẹ̀ wà tí ìpèsè rẹ̀ wà. Ìwọ náà fẹ́ wà níbi tí ìpèsè Ọlọ́run wà ìwọ náà fẹ́ rí Ọlọ́run lọ́run bẹ́ẹ̀ o nílò láti ṣe ìpinnu lákòókò yìí o ní láti ṣe ìlérí láti bá Ọlọ́run rìn láti wà ní ìhà ti Ọlọ́run nígbà gbogbo. Tẹríba jágbàdúà sọ fún Ọlọ́run bó ṣe lọ láì àkókò yìí pé Olúwa fi ògo rẹ̀ hàn nínú ayé tèmi náà. Mo ń jáde lọ lónìí mo ń jáde lọ nínú ìrìn àjò ayé mi lórí ẹ̀dáwọ́lé mi fi ògo rẹ̀ hàn lórí ayé tèmi náà kí àwọn èèyàn má bàa béèrè wípé níbo lọlọ́run mi wà. Èmi náà sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ pé mo gba orí ọ̀fẹ́ yẹn orí ọ̀fẹ́ láti rí ògo Olúwa orí ọ̀fẹ́ láti rí ojú rere Olúwa. Bí mi bá tiẹ̀ sọ wípé mi ò ní rí ògo ṣùgbọ́n torí pé mo jẹ́wọ́ rẹ mo gba orí Olúwa àti olùgbàlà mi mo gba orí ọ̀fẹ́ láti rí ògo Olúwa mo gba orí ọ̀fẹ́ láti rí oore Olúwa. Bíbélì sọ wípé Mósè èmi ò mú kí gbogbo oore mi kó kọjá lọ níwájú rẹ o ò ní pàdánù oore Olúwa. Ìwọ náà sọ tẹ́lẹ̀ pé mò ń jáde lọ lákòókò yìí Olúwa oore Olúwa ká fi wá mi kàn oore Olúwa ká fi bẹ̀ ayé mi wò mo kọ̀ láti pàdánù ìpèsè Ọlọ́run fún ayé mi. Jésù Olúwa wa jẹ́ kí a gbàdúrà orúkọ ti Jésù. Mo gbàdúrà sí gbogbo àwọn ayé tó ti gbóhùn rẹ lẹ́nu ní lákòókò yìí wípé kó fi ògo rẹ hàn nínú ayé wọn ní ẹnu iṣẹ́ wọn jẹ́ kí ògo rẹ farahàn lórí àdáwọlé wọn jẹ́ kí ògo rẹ farahàn nínú ilé wọn jẹ́ kí ògo rẹ farahàn níbi gbogbo tí wọ́n bá dé jẹ́ kí wọ́n rí àmì rẹ láyé wọn. Gbogbo àwọn tí wọ́n sì ti jẹ́wọ́ rẹ ní Olúwa àti olùgbàlà rẹ ní ìgbà kan rí tí wọ́n sì ti ń padà sẹ́yìn Olúwa ràn ìgbàgbọ́ wọn lọ́wọ́ jẹ́ kí wọ́n lè dúró ọmọ Ọlọ́run ògo forúkọ Olúwa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín. Yóò dára fún wa bí a ti ń gbọ́ ètò tí Ọlọ́run ní fún wa ní ìkànnì amóhùnmáwòrán ti Seed of Life TV. Mo sì gbàdúrà pé bí a ṣe ń darapọ̀ mọ́ wa lóòrèkóòrè lórúkọ ti Jésù Olúwa yóò máa bùkún ayé wa. Ìwọ tó ń gbọ́ mi bọ́ yóò tiẹ̀ tí darapọ̀ mọ́ ìkànnì amóhùnmáwòrán yìí àmì tó ń bẹ ní ìsàlẹ̀ ní tó fi ń wò wá lọ́wọ́lọ́wọ́ yìí àmì bọ́tìnì pupa yẹn ìwọ fọwọ́ rẹ lé tó bá ti fọwọ́ rẹ lé gbogbo ètò tí Ọlọ́run mú jáde láti inú iléeṣẹ́ ìránṣẹ́ yìí jáde sí ọ ní gbogbo ìgbà ọmọ jẹ́ alábàápín rẹ̀ má sì gbàgbé aago náà tó aago ìránnilétí ti mẹ́mẹ́ tó bá ti tẹ̀ gbogbo ìgbàkigbà tí ètò tí Ọlọ́run ní fún ayé rẹ àti ìran yìí àti gbogbo àgbáláyé tó bá ti ń jáde ní ìkànnì yìí yọ ọmọ gba àtẹ̀jíṣẹ́ àti ìránnilétí yóò dára fún ọ orí ọ̀fẹ́ Ọlọ́run yóò tó fún ayé rẹ.